dédé àsìkò yìí lólùfẹ́ wa yálà ọ̀sán lẹ rí fọ́rọ̀ ìtàbá àárọ̀ tàbí alẹ́ bíkíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa wò wá ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò wa ètò yìí ètò ọlọ́run ọba ètò àṣírí ayé pẹ̀lú èmi aláṣàbí àti bàbá àlùbáríkà síwájú gbogbo bàbá wa kí àwọn aráalé. Àṣàbí ọmọ yèyé oge ọmọ àlùbáríkà wàá rí àánú gbà wàá rí àánú lò òní sí jẹ òní sí mu òní sí lẹtẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bàbá lónìí tá a bá wá tó jẹ káwọn torí pọ̀sẹ̀ tó kọjá ẹ sọ̀rọ̀ ẹ gba pọ́tébù yẹn àbí Òkìkí Ọlá ní àmọ̀ràn àwọn ọ̀rọ̀ ìyànjú kankan tó lè máa múlò ṣùgbọ́n báyìí òun ní yàrá ní àárò pé nǹkan kan gbà kan o ọ̀rọ̀ yóò wá fẹ́ yé wa mọ́ òun fúnra yín sọ ń sìn pé ayé ló ń ṣe òun nígbà tóun àti Queen Dami dẹjọ níjà tẹ́lẹ̀ ìyẹn lòun lọ sí alẹ́ omi òun lọ bẹ́ẹ̀ bàbá ẹ bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí torí kò yé wa. Sórí ọ̀rọ̀ pọ́tébù wọn sọ́njọ́ ni mo ní pọ́tébù ọ̀gbádùn ẹ̀yin náà ọwọ́ á dùn mọ́ mi pé òun gan-an wá fẹ́ máa rẹ̀ sọ́ọ̀sì pé pọ̀tíjọ́ ní ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ ni pé pọ́tébù ọ̀gbádùn ẹ̀ẹ́dọ́n bá ní tọmọbìnrin ọlọ́mọdé ọmọbìnrin ọwọ́ orí ibú fún rẹ̀ ọmọbìnrin kọ́ ló ṣe é pọ́tébù ọ̀gbádùn àìsàn wá ṣe pọ́tébù náà ní tó ń ṣe àìsàn sílẹ̀ ṣe mọ̀ pé ìjọba wo ló kún Àṣàbí kí ni máa ń wù ẹnu tí ò bá wo ló kún ìjọba polókùn ní mọ̀ òun jẹ ìjọba polókùn ní máa wo lókùn jẹ ọ̀dà mo sọ pé nǹkan tí pọ́tébù òun kò wá lóbìí kí ni mo wí pọ́tébù ò léèyàn kò sì rántí ibi tó ń ti dìde ló kúnlẹ̀ nínú àwọn olóṣèlú wa ló kúnlẹ̀ nínú àwọn ọlọ́lá wa gbogbo wọn pátápátá nù wọn kò sí rí tó lọ iléèwé ìjọba nù wọn iléèwé kò sí tó lọ iléèwé aládàáre nínú wọn iléèwé ìjọba tí wọ́n máa ní bíi mẹ́ẹ̀lì mẹ́ẹ̀ẹ́dógún ìlú kan sílùú mẹ́ta tó dídí ìlú bíi mẹ́fà ni ó ní skul kan ó ní gbogbo wọn lọ tí wọ́n fa abẹ́rẹ́ gán aṣọ wọn ibẹ̀ ní gbogbo wọn ó ní gbogbo wọn lọ wọ́n débẹ̀ tán wọn ò rántí ọmọ ẹni táwọn ń ṣe mọ́ lọ́dún kan Odòláyà rẹ̀ mú kọrin àgàtú ọmọ àwọn tó máa ń pè lágàtú ọmọ wọn àwọn yẹn máa ń wá látọ̀nà Tógò lọ́dún yẹn wọ́n á wá sọ́dọ̀ wa bí wọ́n á wá bá wa kọlẹ̀ lọ́nà oko Ògbómọ̀ṣọ́ ọ̀nà oko Àbòtó tó bá dàmọ́dún wọ́n padà lọ lé àgàtú tí wàá ṣiṣẹ́ wọ́n wá múra àgbà wọ́n fẹ́ lọ lé Odòláyé wá bẹ̀rẹ̀ orin ọkọ wa gbọ́jọ́ mi ìyá ni mo kéré kọ wá gbọ́jọ́ mi bàbá ni mo kù díẹ̀ o má lóyún ọkẹràn bàbá alágídí làwọn èèyàn pariwo wọ́n bẹ̀rẹ̀ jó Odòláyé ń kọrin àgàtú ògbọ́n tí wọ́n ń wí ọba lọ gbówó rẹ̀ nínú ilé iná f'Odòláyé Odòláyé wá ní ogun ìdílé mọ̀ lágbára o àgàtú òran tó bá wà lù mọ́ ntọ́ba tí wọ́n ń ṣe ń lù ní bá wọn ṣe. ìyẹn ní bàbá àgàtú gbàgbé ibi tó ti ń bọ̀. kọ̀ọ̀ràn tó bá wà lù mọ́ ntọ́ba tí wọ́n ń ṣe ń lù ní bá wọn ṣe ó lè wo bí ogun ìdílé léni dé àgàtú ọ̀ràn tó bá wà lù mọ́
ntọ́ba tí wọ́n ń ṣe ìlú ní bá wọn ṣe èdè tí ò gbọ́ ní ń jó ní náwó fún wọn. Ọlọ́mọdé arógun ìdílé, àmín, ọlọ́mọdé arógun ìdílé, àmín. ogun ìdílé ló ń jà Portable. Tọ́ba dé òun níbi wọ́n ń tọ́jú ńlá rò, ọ̀rọ̀ rẹ̀ kọjá bí wọ́n ń tọ́jú rẹ̀. Kí Portable kọ́kọ́ yóò kọ burúkú yẹn kúrò lórí ọ̀rọ̀ ẹ̀ pé wèrè lòun tí ọba fẹ́ ya wèrè. Kọ́ bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kọ́ má máa pe wàhálà mọ́. Mo ti sọ nínú ọdún tá a mú lọ́hùn-ún pé kẹjá dá sáré àbí bẹ̀rẹ̀ ọdún yìí náà ni pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ rí, ẹ jẹ́ á dá sáré, ẹ jẹ́ á pé nǹkan rí. Ẹ má jà á mọ̀ pé wàhálà Ọlọ́run ní jà arógun wàhálà. Àmín. Ìgbà wọn sọ pé lẹ́yìn ikú Adébíọ́lá kíní kan ó ṣẹlẹ̀ sáwọn, èmi ò ní rírú wàhálà láyé mi o. Lẹ́yìn ikú Abíọ́lá ìdùnnú lèmi ò rí o. Wọ́n ní kó ṣéǹjì, rere ni ó ṣéǹjì fẹ́mi, aburú ò ní ṣéǹjì fẹ́mi o, ò ní ṣéǹjì fún gbogbo àwọn tó ń gbọ́ mi. Ẹ dákun torí Ọlọ́run ṣe rí ọ̀rọ̀ Portable, mo bẹ̀ àwọn ìjọba, ẹ dákun mo bẹ̀ yín, ẹ wò pé Portable kìí ṣọ̀lẹ ọmọ, ogun ìdílé ní ń bá a fẹ́ra. Portable kìí ṣọ̀lẹ ọmọ. Téèyàn bá rí ibi tí Portable ti ń jó, èèyàn mọ̀ pé kìí ṣọ̀lẹ ọmọ. Àwọn èyí tí ń ṣe yàjẹ́ kíní tí ń ṣe yìí náà kò yí sí láti ṣe é. Káyé ó tó gbọ́rọ̀ èèyàn kò yí sí, but èèyàn lè àti ríṣẹ́, kí ni mo wí? Àti ríṣẹ́. Ní ọ̀rọ̀ ọ̀hún àti gbaṣẹ́ lọ́wọ́ èèyàn rọrùn o. Àti ríṣẹ́ ò rọrùn, àti gbaṣẹ́ lọ́wọ́ ènìyàn ló rọrùn. Àṣàbí ó rọrùn bàjẹ́ pé yes lẹ́ni gbé báàgì rẹ̀ yẹn mọ́dọ̀ ọ́fíìsì yìí mọ́. Kí ni mo wí? Ọ̀tí àti ríṣẹ́ sókè kò yí sí ògbé ọ̀yá wa bẹ̀rẹ̀ ṣe báyìí gbígbàdúrà Ọlọ́run ni o. Ọlọ́run tó láyé tó lọ́run, gbogbo ìkúnlẹ̀ àbíamọ kó tó di pa sọ̀rọ̀ báyìí níjọ́ mẹ́jọ. Ọlọ́run dákun ṣàánú Portable. Àmín. Ọlọ́run dákun bá wa ṣàánú Portable. Ọlọ́run dákun bá wa ṣàánú. Mi ì mọ̀ rí, mi ì mọ̀ bàbá ẹ̀ rí, but bàbá ẹ̀ ò wúlò, bàbá ẹ̀ ò ní làákàyè, bàbá rẹ̀ ponú. Tọ́mọ bá rí báyìí èèyàn pọn ọmọ ni. Èèyàn pọn ọmọ ni, kọ́ wá di pé ọmọ rẹ̀ ní wá tó ń bú ẹ pọ̀ sáré lórí ọ̀rọ̀ òun. Abíamọ mi ò lọ bẹ̀bẹ̀ mú mi kalẹ̀, ọmọ mi ń bọ̀. Yàtọ̀ fún yẹn tó bá yọjú bẹ́ẹ̀ wàá fàdúrà ràn lọ́wọ́. Ọlápọ̀jọ́ mo ológo ni. Ọmọdé tí ń búyàn ó ń ṣìwàwù, ọmọdé tí ń yájú ságbà ó ń ṣìwàwù, ọmọdé tí ọmọ ẹnìkan láìpú ó ń ṣìwàwù. Lọ́mọ jẹ́ ká rí ìbínú Ọlọ́run. Àmín. Lọ́mọ jẹ́ á rí wàhálà Ọlọ́run. Lọ́mọ jẹ́ á rí dààmú. Ṣe rí ọ̀rọ̀ Portable bí tó dé dúró yìí, wọ́n fi ilẹ̀. Gọ́vnà dákun a bẹ̀ ọ́, dákun bá wa síjú àánú wò. Ẹ̀yin ìjọba Abẹ́òkúta dáhùn sọ ọ̀nà yẹn nìkan kọ́ ló wà. Ọ̀nà yẹn nìkan gbájí ti pọ́nà yẹn lẹ́sírẹ́sì Èkó. Kò ń dẹ̀ sọ̀nà tó lọ Aso Rock. Ọ̀nà yẹn kò dẹ̀ lọ gọ́vnà, kò lọ ọ̀nà lé gọ́vnà l'Abẹ́òkúta. Ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ fún ẹ dákun, iṣẹ́ àkọsẹ rẹ̀ ni. Ẹ dákun abẹ̀yìn ni, ẹ jọ ẹ mọ̀ pé ọmọ ológo ni. Kéèyàn tó tiraka kó tó mọ ṣiṣẹ́ ajé kó tó máa fi ránni síyàn, ẹ wo tí wọ́n ti jẹ lára rẹ̀.
wọ́n ti jẹ́ kó tó rí yẹn ẹ dákun ẹ má jò jájà ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú rẹ̀ ẹ má pa ẹ má ràn lẹ́wọ̀n ògo Nàìjíríà ni inú ọmọ tí Nàìjíríà ń wò lójú ni inú ọmọ tó ṣe é yan gan ni ẹ̀yẹn wò bá ṣe ti Fẹlá náà nìyẹn tí wọ́n mú orí àìsàn náà lọ padà kú sí ọmọ ológo náà ní Fẹlá náà ẹ dákun tiẹ̀ ló tó dé bó ṣe dé yìí ọmọ ológo ní Portable ṣùgbọ́n Portable tó bá láyé ní í ṣe ọ́ tí wọ́n fi ń ṣayé ló pọ̀ o tó bá ti dé ní tó ń fa yẹn wọ́n má fà á mọ́ Portable ní tó ń mú yẹn wọ́n má mú un mọ́ Portable ìwọ má bú yàn mọ́ Portable ìwọ kọrin ìsìláàmù kó kọrin ìsìláàmù kó wá wò bí wọ́n rà bí wọ́n rà ìwọ bẹ̀rẹ̀ sí kírun kó lọ Mọ́kà ìwọ má pe wàhálà mọ́ kó má sọ pé ayọ̀ ti dé o ìdùnnú ti dé o má pera rẹ ní dààmú àdúgbò mọ́ látẹ̀ní lọ ẹ máa pe Portable ní ìdùnnú àdúgbò a máa pè ní dààmú àdúgbò mọ́ ẹ máa pè ní ìdùnnú àdúgbò pẹ̀lú ògbó Ọlọ́run ọ̀rọ̀ Portable ó sì yọ sí dùnnú yóò sì di dùnnú ọmọ Ọlọ́run ó yọ kúrò nínú wàhálà yìí Ọlọ́run ló yọ Yusufu kúrò nínú kànga yóò yọ Portable kúrò nínú wàhálà yìí Ọlọ́run tó yọ Yusufu kúrò nínú kànga Ọlọ́run ó yọ Portable kúrò nínú wàhálà yìí Ọlọ́run tó wá yọ kúrò lọ́gbà ẹ̀wọ̀n Ọlọ́run ó yọ kúrò nínú wàhálà yìí Ọlọ́run tó yọ Yusufu kúrò lọ́gbà ẹ̀wọ̀n Ọlọ́run ó yọ Portable kúrò nínú wàhálà yìí Ọlọ́run tó wá padà lọ fi Yusufu jọba Ọlọ́run padà fi Portable jọba yóò padà dèèyàn ńlá gbogbo abímọbímọ ayé ọmọ wa náà ó rògbòlò yóò ráyè ṣe Portable ó dé láyọ̀ nígbà tá a sọ fún táwọn àṣàṣì tá a dájọ́ fún wọn ti Ìbàdàn jọ́ sí Ọlọ́run yọ wọn máa sọ fáwọn Kàrímù Àdìsá pẹ̀lú bàbá Ọbásanjọ́ Ọlọ́run yọ wọn ti Portable náà ló dé mọ́ pé wàhálà mọ́ Ọlọ́run ní járí wàhálà ọmọ ní ìdùnnú dé ayọ̀ ń bọ̀ mọ́ pé wàhálà mọ́ èyàn ò ní pé wàhálà ọmọ rí wàhálà èyàn ò ní pé rẹ̀ ń wèrè kọ́ mọ́ ya wèrè èyàn ò ní pé àánú fún rẹ̀ kọ́ mọ́ ra àánú gbà Portable ti ra àánú gbà Portable ti ra àánú gbà Portable ti ra àánú gbà ya jalujaluka haunaka ileka wa iyaka lọ́stọ̀ ìnù Ọlọ́run dákun yọ Portable kúrò nínú wàhálà yọ Portable kúrò nínú wàhálà gbogbo ibi tọ́mọ bímọ tọ́mọ kálukú wà láhàámọ́ Ọlọ́run dákun yọ kúrò Ọlọ́run gbogbo bímọ ayé gbogbo bí ọmọ ẹnìkọ̀ọ̀kan wá wà láhàámọ́ Ọlọ́run dákun yọ ọmọ wa kúrò nínú àhámọ́ ayé Ọlọ́run èyí tó wà lẹ́wọ̀n Ọlọ́run yọ kúrò lẹ́wọ̀n èyí tí ń ṣàìsàn Ọlọ́run yọ kúrò èyí tí ń jẹ nǹkan tí ọba aláàmú Ọlọ́run gbà kúrò lẹ́nu ẹ̀ Ọlọ́run lágbára àti gbà ọlágbára àti gbà tó bá gbá burúkú lẹ́nu wọn ta ni ó mú wọ lọ ta ni ó bí wọ lọ ta ni ó sọ pé ó ṣe ṣe ìwọ Ọlọ́run gbogbo àwọn tó ń fagbó àwọn tó ń fa kókè àwọn ọmọ tó ń pààyàn àwọn ọmọ tó ń dáná àwọn tó ń pààyàn lẹ́kún Ọlọ́run ká burú bẹ́ẹ̀ gbà kó lọ́wọ́ wọn Portable Ọlọ́run ó dọ́mọ gidi Ọlọ́run yọ kúrò nínú ìṣòro dákun mo bẹ̀ Ọlọ́run mo fàárọ̀ mo fi bẹ̀ ọ́ mo fọ̀sán mo fi bẹ̀ ọ́ gbogbo ẹni ọba ṣẹ̀ gbogbo àṣàṣì gbogbo àbẹ̀lú já kúrò lára rẹ̀ wàláhùlà wàláhùwátá ìlà àbílà ẹ̀yà àyẹ̀yẹ̀ àṣì. ẹ ṣeun bàbá ẹ̀yin lólùfẹ́ wa ọ̀nà bàbá tí wọ́n wá sọ lórí ọ̀rọ̀ Portable lọ́sẹ̀ tòní ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ́ ó bá wa pàdé lórí ètò wa lórí àṣírí ayé náà ni ẹ̀yin tẹ́ wá fẹ́ rí bàbá tẹ́ fẹ́ kàn sí wọn ibikíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ rí dájú pé ẹ bọ́lẹ̀ ní Ìkòròdú garage kẹ́ ẹ gbé mútọ̀ tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ kẹ́ ẹ bọ́lẹ̀ ní Ìgbódù junction ẹ béèrè bàbá àlùbáríkà bójọ́ ọmọdé lẹ rí ni ẹ béèrè bàbá àlùbáríkà bójá gbà ni ẹ bí wọn bójọ́ omidan ni ẹ béèrè bàbá àlùbáríkà pàápàá jùlọ
signboard wọn bẹ níta ń bẹ pẹ̀lú àwòrán wọn àti phone number wọn. Ẹ pè wọ́n sórí nọ́mbà wọ̀nyí 08023829492 lẹ́ẹ̀kan sí 08023829492. Kàn sí bàbá àlùbáríkà kí ayé rẹ̀ kí ó lójútùú. Ó dàbọ̀.